Mọ́rẹ́nikejì aya olórí ọ̀tán lorúkọ mi. Orúkọ mi ni Israel Ayanwuyi. Orúkọ mi ni Khadijat Abdulrazak Ọlákìntàn. Orúkọ mi ni Ààrẹ Jẹ́káyínfá Ayanwuyi. Orúkọ mi ni Bólúwatifẹ́ Ayọ̀bùkọ́lá. Orúkọ tèmi ni Johnson Adé Okunadé. Orúkọ mi ni Alabi Habib Abidemi. Orúkọ tèmi ni Olúsanjọ́ Margaret. Orúkọ mi ni Adésínà Olúwafẹ́mi. Èdè Yorùbá jẹ́ ọ̀kan pàtàkì tó jẹ mí lógún púpọ̀. Èdè abínibí jẹ́ ogún kan pàtàkì, ogún kìíní tí òbí ń fi lọ́mọ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbárùkù tì, ẹ jẹ́ ká gbé lárugẹ. A máa ṣe é gbé ìròyìn jáde ju bí èdè míì tí a kọ́ bó ti lè ṣe é lọ. Lédè Yorùbá onítàyé máa ń kí àwọn èèyàn ní oríṣiríṣi àkókò àti ìgbà. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ Yorùbá ló ń pọ́n. Ìdí ń dòkú alóńyè. Ẹ jẹ́ káwọn èèyàn rí wa, kó rí ìṣe wa, ìsọ̀rọ̀ sí wa, kó rí pé ọmọ Yorùbá pàtàkì lẹ́nu. Tẹ́nítẹ́ní takísà ń tàtọ̀. Ọmọ tó gbàgbé ilé ó so àpò ìyá kọ́. Ohun abínibí ìwúwà tẹni ẹlẹ́ni ní yá wa lára. Ifá fún ọ̀dẹ̀rẹ̀ tí ọ̀sà lábàárín ẹja nínú omi. Ó ní bàbá ṣe pé báyìí ni wọ́n máa ṣe bá a pé o. Ohun abá fi kọ́ mọ lọ́mọ fi kọ́ mọ. Ìdí tá a fọ̀sọ́mọ ní ìdókù.